ṣé lóòótọ́ ni Ọbásanjọ́ fẹ́ dupò ààrẹ Nàìjíríà fún sáà kẹta? Ààrẹ tẹ́lẹ̀ ṣàlàyé. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó mà ti ṣàlàyé pé irọ́ tó jìnnà sí òtítọ́ ń lọ̀rọ̀ táwọn èèyàn kan ti ń gbé kiri tipẹ́ wípé òun gbìyànjú láti dupò ààrẹ fún sáà kẹta. Ọbásanjọ́ fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ níbi ìjíròrò lórí ètò ìjọba àwarawa tí ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ rí míì Goodluck Ebele Jonathan ṣagbátẹrù rẹ̀ nílùú Accra tí ń ṣe olúùlú orílẹ̀-èdè Ghana. Ọbásanjọ́ ní kò sí ẹni tó ní ẹ̀rí tó lè fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ o ń lòun má gbìyànjú láti dupò ààrẹ Nàìjíríà fún sáà kẹta lẹ́yìn tó ń ti lo sáà méjì tán. Kì í ṣe pé orí mi ò pé mo mọ̀ nǹkan tí mo lè ṣe tí mo bá fẹ́ dupò ààrẹ fún sáà kẹta. Kò sí ọmọ Nàìjíríà kan yálà èyí tó ti kú tàbí èyí tó sì wà láàyè tó lè sọ pé mo mọ̀ pé òun jókòó wípé mo fẹ́ dupò ààrẹ fún sáà kẹta. Ọbásanjọ́ ló sọ bẹ́ẹ̀. Ààrẹ àná náà ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé bíbá àwọn tí Nàìjíríà jẹ lówó sọ̀rọ̀ láti fagilé gbèsè tí Nàìjíríà jẹ ó mà le jù kí òun gbìyànjú láti dupò ààrẹ fún sáà kẹta lọ. Ọbásanjọ́ ní gbogbo ìgbà ó ní mo máa ń sọ pé tí mo bá fẹ́ dupò ààrẹ fún sáà kẹta nítòótọ́ o n kò bá ṣe bẹ́ẹ̀ torí ó rọrùn fún mi láti lọ fún sáà kẹta ju rírí ìdáríjì gbà fún gbèsè tí Nàìjíríà jẹ lọ. Ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ ó wá kìlọ̀ fáwọn olórí orílẹ̀-èdè tí wọn kì í fẹ́ fipò sílẹ̀ láti jáwọ́ lápọ̀n tí kò yọ. Ọbásanjọ́ ní lásìkò tí èèyàn bá sì wà ní abarapá ilé èèyàn máa lókun láti lè ṣiṣẹ́ dáadáa. Tí ara bá ti di kùjẹ́kùjẹ́ èèyàn ní lè ṣe ọ̀pọ̀ nǹkan dáadáa mọ́ o. Àmọ́ mo mọ̀ pé àwọn kan máa ń rò wípé táwọn kò bá sí níbẹ̀ kò sí ẹlòmíràn tó lè ṣe. Wọ́n tiẹ̀ tún máa ń sọ wípé àwọn ò tí ì rí ẹlòmíràn. Mo ní ìgbàgbọ́ pé ẹ̀ṣẹ̀ ni èyí mà jẹ́ sí Ọlọ́run. Ìdí ni pé Ọlọ́run lè gba ẹ̀mí rẹ̀ ní ìgbàkúùgbà tí ẹlòmíràn yóò sì bọ́ sí ipò rẹ̀. Ẹni tó bá sì bọ́ sí ipò rẹ̀ náà ó lè ṣe dáadáa jù lọ ó sì tún lè má ṣe dáadáa tó. Ọbásanjọ́ òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn olóńkàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa wo ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná adẹ̀kú sinmi òní lọ́jọ́ àìkú èmi àti ń rè àní bá wọn kúkọ̀ ọ̀wọ́ lágbára Elédùmarè.